ọjọ́ tí mo fẹ́ dó bàbá ọ̀rẹ́ mi inú mọ́tò ni mo ti kọ́kọ́ dó wọn. Mo kọ́ ní pé kí wọ́n wáìnì síìtì mọ́tò wọn, síìtì ibi tán jókòó sí, mo kọ́ ní kí wọ́n sún lọ sẹ́yìn náà. Mo wá bẹ̀rẹ̀ sí mu okó wọn. Bàbá yìí lẹ́nìkan kò tí ì mu okó àwọn káwọn dárì. Èmi náà mú ẹnu ro mi bá mo mú ṣọ̀kan mo mu okó yẹn tó fi dà. Èyí kì í challenge me. I hate it when you challenge me. Your daddy is righteous. Your daddy is this. Your daddy is the best. Wọ́n mú okó bàbá yìí nínú mọ́tò. Bàbá yìí bẹ̀rẹ̀ sí pariwo ni. Mo kọ́kọ́ mú wọn dédé rí okó wọn ni mo fi sẹ́nu mi tí fi gbogbo yòókù sẹ́nu. Irú bàbá yìí náà lóko. Okó wọn sì gùn. Okó bàbá yìí gùn. Wọ́n dẹ̀ ní okó dáadáa. Wọ́n á mú orí okó wọn báyìí. Orí okó wọn yẹn ni mo wá fi sẹ́nu mi. Mo wá ń dá ẹnu mi dúró láti ibẹ̀ ká lórí okó wọn rè tó débi báyìí. Ẹnu mi wá dá dúró sí ibẹ̀. Mo wá ń dẹnu mi dúró síbí. Má ti ibẹ̀ ẹnu mi, màá dẹnu dúró sí mi gbé lọ sálẹ̀. Bàbá yìí lóko dáadáa. Orí okó wọn dẹ̀ tóbi. Ó dá kọ́kùnrin máa lórí okó. Orí okó wọn tóbi. Adéǹdérí okó wọn okó ni. Mo dẹ̀ mú orí okó wọn, mo mú orí okó wọn. Nígbà tó dẹ̀ kan náà, mo ti tó kó wọn bọ̀ fún mi nìyẹn. Mo ti bọ̀ fún mi, mo bẹ̀rẹ̀ sí ní pariwo. Ìgbà tí mo fẹ́ náà nìyẹn. Mo dẹ̀ fi fóònù mi sí recording. Mo fẹ́ kọ́ sound, kọ́ mọ wọn gbọ́ sound wọn. Nígbà tí wọ́n sound, tí wọ́n pariwo. Nígbà tó ń dà báyìí, wọ́n ní remove your mouth. I am coming. Mo ní no problem. Put it there. I am here for you. Ó fọwọ́ dì mí lórí mú pé kí n gbórí mi kúrò bẹ́ẹ̀. Torí mi mo mú kó wọn gan. Ó torí mo ní gbé mo sáà mi orí mi. Wọ́n ń gbé mo ń gbé ni mo ń fi okó wọn sẹ́nu mi. Wọ́n ní kí n gbórí àwọn fẹ́tẹ̀ gbórí àwọn fẹ́tẹ̀ mi ò gbà. Yóò mọ ìyá yín lẹ́nu kí n tó gbé yín débẹ̀. Inú mọ́tò mo ti kọ́kọ́ dó wọn. Ẹ mú yẹn léní. Ẹlẹ́ẹ̀kejì mo dó wọn nínú rúùmù tèmi àtọmọ wọn jọ ń gbé. Ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Mo ṣáà fẹ́ dó wọn níbi tí mo ti máa ní evidence gidi. Kó lè mọ̀ pé bàbá àwọn kò wá discipline bó ṣe máa kọ́ bàbá àwọn discipline. Bàbá àwọn is the heaven and hell. Bàbá àwọn is most clinical of this world. Lẹ́yìn náà ilé wọn tó ń sọ yẹn. Ẹ mọ iye ìgbà tí àwọn bá ti kúrò ní tí bàbá wọn á pè mí, wọ́n á gbé mi lọ. A máa lọ dóra wọn lé wọn. Sitting room wọn ní Bombe ìgbọ́dọ̀ àti kí n dóra wa. Ṣẹ̀rọ òtẹ́ gan. Ọjọ́ kan mo ti kí n tó sọ gbogbo ọ̀rọ̀ ilé fún yín. Mo fẹ́ kúnlẹ̀, mo fẹ́ bẹ gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò mi lórí TikTok yìí. Ojú tẹ́ fi ń wò mí ẹ̀ ní fi rí ikú ọmọ, ẹ̀ ní fi rí òkú ọmọ. Ẹ̀ ní dopó ọ̀sán gangan. Ọwọ́ yín báyìí ẹ̀ ní fi gbọ́mọ sí. Ẹ mọ̀ rí ṣe, bàdójú ò ní fi lé yín ṣe bùgbé. Ẹ jorí ìkúnlẹ̀ mo wà yìí, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá mi lọ subscribe sórí YouTube mi. Ẹ bá mi lọ wo, I have more than 400,000 followers níbí báyìí. Tí èyí 100,000 péré bá mi lọ síbẹ̀, 100,000 péré bá mi lọ síbẹ̀, máa dúpẹ́ lọ́wọ́ yín ẹ wo, ẹ jọ̀ọ́. Iye nǹkan tẹ́ fi wò ń bí lẹ́ fi wò ń bẹ̀ náà. Fídíò kan lójúmọ́ ni, mo sì máa ń parí ẹ̀ lẹ́ẹ̀kan náà, ìyìn ṣe ní pààtì mọ́. Ẹ jọ̀ọ́ nítorí Olódùmarè. Tẹ́ bá mi wò náà làwọn ọmọ mi ò fi jẹun. Tẹ́ bá mi wò lèmi náà ò fi rí nǹkan máa fi rówó sùkúl àwọn ọmọ mi sàn. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín. Ẹ sì má gbàgbé iléeṣẹ́ Olúwaṣeun apps. A ti ní oògùn fún fatty liver. Yes. A ti ní nǹkan fún high cholesterol. A ní fún diabetes. A ní fún rheumatism. A dẹ̀ ní fún infection. A ní detox náà. Ẹ bá wa rajà. Ẹ jọ̀ọ́ ebi ò ní pa yín, kò ní pa àwọn ọmọ yín. Òkèlókè báyìí lẹ́mọ̀ lọ. A ní powder. A ní liquid. A dẹ̀ ní roots. A ní capsule. Ẹ ṣé. Ó ní ọ̀rẹ́ mi ni Fèyíṣará. Fèyíṣará like dáàdì ẹ̀ gan. Èmi ò tiẹ̀ mọ dáàdì mi. Dáàdì mi ti kú. Mo lábùúrò, mo náà àbúrò mi mẹ́ta. Èmi kéré gan nígbà dáàdì mi kú. Mi ò dúgbẹ́ ọmọ ọdún 4 lọ. So mi mọ̀ wọ́n dáadáa bẹ́ẹ̀ náà. So àwọn mẹ́rin péré ni ìyá mi bí. Mo lábùúrò mẹ́ta. Lẹ́yìn yóò mọ ìyá yín lẹ́nu. Ìtàn ìyá mi kọ́ mo fẹ́ sọ lẹ́nu. Ìtàn bí mo ṣe dó bàbá ọ̀rẹ́ mi. Tọ́rẹ́ mi máa sọ pé bàbá àwọn kìnìkan bàbá àwọn ní heaven and health. Tí bàbá yẹn sì ń sanwó ilé ìwé mi. Kódà tí bàbá rẹ̀ gbìyànjú àti fẹ́ mi lé ìyá ọ̀rẹ́ mi. Àmọ́ nítorí wípé mi ò like máa dá lé onílérú. Mo kàn fẹ́ kọ́ ọ̀rẹ́ mi lọ́gbọ́n ni. Mo sì jáwọ́. Báwo ló ṣe ṣẹlẹ̀?
ọjọ́ yìí gbogbo wa ń sọ̀rọ̀ ni ọ̀rẹ́ mi ó ní man friend o ó ní man friend o èmi náà lẹni tí mò ń fẹ́ àmọ́ kì í ṣe ẹni tó níyàwó ńlẹ̀ mo ní boyfriend but ọ̀rẹ́ mi ní man friend tí kì í sọ ọkàn àwọn tó ń fẹ́ tó ń date ara wọn tọ́rẹ́ mi ní. ọjọ́ kan wọ́n wá ń sọ̀rọ̀ èmi àtọ̀ àwọn mẹ́ta là ń gbé nu yàrá mi ìyá àtàjọ ń gbé àwọn mẹ́ta ni èmi mọ́kọ́ rẹ́ǹtì lé mo sọ fún wọn pé kókó máa bọ̀ so àjẹ́ máa pín owó ilé san ni ó dẹ̀ láìkẹ́ àwọn mẹ́ta ń gbé bẹ̀ oníkálukú ní bẹ́ẹ̀dì ẹ̀ but bẹ́ẹ̀dì ọ̀rẹ́ mi kejì yẹn bẹ́ẹ̀dì ẹ̀ tóbi gan bẹ́ẹ̀dì mi nìkan ló kéré so ọ̀rẹ́ mi méjì wọ́n jọ ń sórí bẹ́ẹ̀dì ọ̀rẹ́ mi yẹn ọ̀rẹ́ mi tí mo dó bàbá ẹ̀ yẹn bẹ́ẹ̀dì tiẹ̀ tóbi so wọ́n jọ ń sórí bẹ́ẹ̀dì yẹn èmi nìkan dá sùn orí bẹ́ẹ̀dì mi tó kéré yẹn ìgbà míì náà wọ́n lè sórí bẹ́ẹ̀dì kan ní wọ́n ti lè sórí bẹ́ẹ̀dì mi tó pé àmì tó àjọ ń sùn àjọ wà ń bẹ̀ wọ́n jọ ká wá sọ̀rọ̀ nípa máa ń gbà máa tó ń fẹ́ yẹn kí ni máa wọ ni àwọn bàbá òṣì oníkùdẹ̀ǹgbọ̀ máa ń tó wọn kó máa ń bá bàbá yẹn báyìí kíní kan so máa ní máa yẹn oníkùdẹ̀ǹgbọ̀ gbowó lọ́wọ́ ẹ̀ ló bá ní kí ni má ṣe fídíò ẹ̀ wọ́n ṣe fídíò bàbá ń bàbá ló bá gbé fídíò jáde okó máa yí sákélé báyìí ní ikùn ẹ̀ tóbi gan ló ń sì pé máa yẹn ń jó fún ni o máa yẹn ò mọ̀ pé oríkọ̀dù òun máa yẹn kàn ṣe ẹ mọ̀ kí òun kọ́ máa ṣe pé bẹ́ẹ̀ mọ̀ àwọn bàbá tó máa ń rí àwọn kékeré yẹn bàbá aṣojú náà ni bàbá òun náà torí ọmọ kékeré kan tó ń jójó dìdìrín mo bá ní ó wá ṣe lọ́kọ́ dáàdì ẹ̀ ni wọ́n ṣe fídíò dáàdì ẹ̀ báyìí tẹ́nìkan wá ní fídíò dáàdì ẹ̀ lọ́wọ́ tí ó ṣe bí tó ṣe mẹ́ta tó ṣe mẹ́rin tó ṣe mẹ́fà ìwọ bàbá bàbá ṣé inú ẹ̀ máa dùn ó ní kí ni dáàdì òun ṣe bàbá òṣì dáàdì òun ṣe bàbá rádaràda bàbá rẹ̀ ṣe bàbá òṣì bàbá rẹ̀ ṣe bàbá rádaràda bàbá rádaràda ní àwọn bàbá òṣì dáàdì òun ò lè fà dé tọmọ ìkéré kankan ebe máa ń dáàdì òun kì í fojú lẹ̀ tó máa wá sí school òun gan ṣe ẹ̀tẹ́ bá òtẹ́ àwọn ènìyàn lé kẹ́ máa díẹ̀ dẹ̀mọ̀ kó jáde wọn máa bá ṣe ìwọ̀ṣọ̀wọ̀ṣọ̀ bíi ti bàbá yẹn kò ní live ni ẹni tó ń fún ẹ lówó tó ń gbé ẹ débẹ̀ tẹ̀jọ́ ta ló ń gbé mi débẹ̀ kó sákélé lé ló ń gbé mi débẹ̀ wọn kàn máa ń mú kó ẹ ni ló bá tún play sound bàbá yẹn bí bàbá yẹn ṣe máa ń ké gbà tó bá mú oko bàbá yẹn tó bá ń dó bàbá yẹn lọ́wọ́ bàbá yẹn ṣe máa ń ké bí ẹran tó máa ń ké mọ́ lábẹ́ tó bá yẹn máa ń pariwo orúkọ ẹ̀ tó bá yẹn máa ń promise oríṣiríṣi bani èmi náà wá ṣe fún mo lọ́kàn pé máa ṣe fún dáàdì ẹ̀ máa ń wá mi ń wò bẹ̀ because naturally èmi ò kàn like man friend ni ó ní bóun ṣe wò pé mo máa ṣe fún ṣe lè bàbá ẹ̀ lè tó dáàdì ẹ̀ wá wọn á ké pé ẹ káàbọ̀ sáà kí ni kò sáà dáàdì ẹ̀ máa wá inú mọ́tò ló máa dúró sí wọn ẹ̀ bẹ́ dáàdì ẹ̀ káàbọ̀ sáà ẹkùn tó mẹ́ta ẹkùn tó sáà kí ni kò sáà ṣe dáàdì ẹ̀ ike ò sáà ṣe dáàdì ẹ̀ ni pé how are you ṣọ́ ọ̀rẹ́ ẹ̀ náà ni ọ̀rẹ́ òun tó máa dárúkọ nìyẹn wọn ni bí àwọn ẹ̀rọ ẹ̀ pé wọ́n ní mọ́tò bọ́n ṣe wọ́n ní mọ́tò nìyẹn òun dúkù sẹ́yìn wọn á ní ẹkùn tó mẹ́ta sáà kí ni kò sáà ṣé wọ́n náà ti lọ sílé ni mo ní mo ti ń lọ tó wọn á gbé wọn school ni wọn á gbé school ni bí wọn bá gbóúnjẹ wà ní àdónù mo ṣáà wọ ní mọ́tò wọ́n ṣáà lọ́dọ̀ drop wa bọ́ ṣe ń drive by báyìí pọ́ rẹ̀ mi ti lúkèwé màá fọwọ́ síbi kínní màá ṣáà ṣe pé mo kọ́ mi ṣáà kan wọn kínní kan mo rí kémi lè gba nọ́mbà wọn bẹ̀ mo rò pé kò sí wàhálà ṣe bí fóònù ọ̀rẹ́ mi ni and my sweet daddy ló fi store nọ́mbà wọn kò sí wàhálà bí mo ṣáà ń ṣe díẹ̀ sí wọn àwọn náà ṣáà kọ́ tójú fún mi ní bàbá tó rẹ̀ mi sọ pé ayé bàbá ò dáa ó kọ́ tó kọ́ tójú fún mi bá tí mo kàn ṣeré fún ìṣẹ́jú kan lásán tó kọ́ tójú fún mi mo ní wò iṣẹ́ mi ti ṣe mo ṣe mú nọ́mbà lórí fóònù ọ̀rẹ́ mi nìyẹn mo yẹ pé wọ́n nìyẹn ẹ ló dáàdì ẹ kó jọ́ mẹ́ta ẹni tá a ti sọ̀rọ̀ àwọn onímì ní Bọ́lá tí mo yẹ drop mi ní ìsìn pẹ̀lú ọ̀rẹ́ mi nìkan tó ẹ̀ ń tẹ drop wá sílé ìyàwó báwo ni mo ní mo wà òkè báwo ló ṣe ní nọ́mbà mo ní mo mú nọ́mbà yẹn ní dáàdì ẹ̀ mo like yín o wọ́n ní really mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní ok mo ní mo like yín o mo kàn like yín o pé ọmọ yín máa ń ròyìn yín bó ṣe máa ń ròyìn yín báyìí bí ti fóònù lọ pẹ̀lú yín o ẹ má jẹ́ kó mọ̀ kó bó mú nọ́mbà yín o wọ́n bá ní kí no àwọn náà kì í sọ ọmọ ike àwọn ṣerú ẹ̀ náà àwọn ṣe kí ni kò òjì bẹ́ẹ̀ lọ gbà tó máa fi di next month wọ́n bá ní àwọn wá sọ̀nà school wa ni wọ́n bá pè mí ẹ̀kan ni mi ti pè wọ́n mo fi yòókù lẹ̀ fún wọn àwọn náà máa ń pè mí báwo ni school báwo ni gbogbo ẹ̀ kíníkan bó ṣe ní àwọn wá sàdúgbò wa àwọn onífà pé mo ní mò ń bọ̀ mo ti lọ bọ́sítà nìyẹn àwọn àtàwọn náà àwọn èmi àtọmọ náà lájọ dúró mo kàn cross ní pápápápá mo kàn lọ ní bàtí bídẹ̀ mo kàn wọ ní mọ́tò wọn mo ti ní mọ́tò wọn lọ́kọ́ tí ń tẹ́ pípípí mo kàn wọlé níwájú mo jókòó sí wọn bá ní kí ká drive àwájọ drive lọ around Lagos around the school we drove and we were talking we chat we do many things àwọn sọ bá ṣe bá mi sọ mo ti fọwọ́ra wọn ní gbogbo ọrùn mo ti ń bá wọn ṣeré pa mo ti ń sọ fún wọn pé kìnnì kan how much I love him and everything and he just said
do you really love me? Mo ní yes I love you. Mo ní kí lè mọ̀ pé mo love you. Mo ìbẹ̀rẹ̀ sí tún ṣòkòtò wọn ni ẹni kí n fẹ́ máa ṣe mo ní mo fẹ́ sọ́ọ̀kì wọn ní àwọn drive mo ní kó jẹ́ ká bí kò park sí wọ́n ní park mo ní yes mo ní kó máa wọlé kó jẹ́ ká lọ sí primary school mo sọ wọn kó primary school kọ́ wọn bẹ́ẹ̀ pé wọ́n ti máa close kọ́ yẹn lọ pàṣẹ drive lọ bẹ́ẹ̀ ni àwọn jẹ́ ti close mo ní kó jẹ́ ká níbi ẹ̀yìn school yẹn ó níbi kan bẹ́ẹ̀ tó máa ń gbà wọlé torí àwọn máa ń gbá bọ́ọ̀lù níbẹ̀ wọn dẹ̀ ní gate wọn ní fence pàṣẹ wọlé síbẹ̀ ní àpẹẹrẹ síbẹ̀ ní class kan ibẹ̀ ni wọ́n park sí bóyá park báyìí mo kọ àwọn tó ń gbá bọ́ọ̀lù lọ mo kọ bẹ̀rẹ̀ sí mú kó wọn ni ìgbà tí mo kọ́kọ́ mú kó dá bàbá yìí tí mo fi sẹ́nu tó bàbá yìí pariwo mo dé kọ́ ní mo wá fi fóònù sí recording kó máa ring wọ́n àwọn fẹ́jà àwọn tí kò ní don't worry mo bẹ̀rẹ̀ sí ṣèkẹ́ ẹnu mi pẹ̀lú kó wọn tó kọ́ bá dé bẹ̀dá tó bá ti mú kó yẹn tó bá bẹ̀rẹ̀ sí ṣèkẹ́ pẹ̀lú ẹnu ẹ̀ báyìí ó mọ̀ máa ọ̀bẹ ní pé inú òbòdò ń wà ní àwọn máa fẹ́ ní máa pàjẹ́ pàpàpàpàpàpà àti ṣeun tí mo ṣe bẹ́ẹ̀ fún báyìí bàbá yìí kọ́ dá ni ó dá báyìí mo rí pé yóò tún fẹ́ ṣe gbogbo ṣe wọ́n nǹkan tó tún padà síbẹ̀ nǹkan tó fi massage wọn mọ́ clean ni bàbá yìí kọ́ ni mo ní àṣẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ ni mo sọ fún mi pé mo like eré lẹ pé I don't know you like me like this o mo ní ẹ̀wùjọ Saudi ọmọ yìí máa ń jáde ó jẹ́ máa jáde lóòótọ́ ọ̀rẹ́ mi náà máa jáde èmi nìkan sórí ẹni tí mò ń fẹ́ boys ni mo sọ fún yín èmi nìkan ni àwọn yẹn ni pé òun máa wá nítorí àti kó máa park kọ́ máa gbé báyìí kọ́ máa sínú ilé wa ó ṣe wá nìyẹn nígbà tó wá inú yàrá yẹn mo ti dún wọn mo ti sẹ́ẹ̀tì fóònù sílẹ̀ mo dẹ̀ dún wọn ibi tó pé ojú anybody wọn sáà ní ara kò ní rí ara bàbá ẹ̀ kò má mú para bàbá àwọn ni bàbá ẹ̀ ṣe ń dún mo wá fáwọn sọ̀rọ̀ pé ṣé inú mi àti inú òbò mi àti òbò dárúkọ ìyá ọmọ yẹn ìyá alágbájá ṣé òbúta tó dùn jù òbò yìí dùn òbò tó ń ká mọ́ okó mi òbò tó ń ká mọ́ okó mi òbò yìí dùn gan ni ìmọ̀ kó bò mí dùn gan ṣé ẹ lè fòbò mí lẹ̀ tó ń bá fòbò mí lẹ̀ kíkú pọ̀ ẹ má sọ ọmọ náà tó bá gbà láti fẹ́ mi gan yín fi just like that ayé ṣe bẹ̀rẹ̀ ni mo kò mọ́ sọ fún ẹ ní for you to know how much I love you gidi gan ni so bẹ́ẹ̀ ṣe wà ní ìsinyìí kò sí nǹkan tẹ́ lè ṣe fún mi kò sí nǹkan tí mi lè ṣe fún ẹ ok mo fẹ́ wá sílé ilé náà mi fẹ́ ká máa dóra wá ń tàn fẹ́ ká máa dóra wá ń lè wo Don, are you serious? Ọlọ́run ní òkè tẹ́ bá ti settle wò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ mo fẹ́ wá lé yín mo tún lọ lé wọn lẹ́yìn ìgbà yẹn wà tí ọ̀rẹ́ mi máa dé mo ṣáà mú kìdí ringtone tinú mọ́tò mo bẹ̀rẹ̀ sí play ẹ̀ mo ní ẹ̀wọ̀n ringtone yìí o bó ṣe ń gbọ́ ringtone yẹn ó ní ta nìyẹn mo ní man friend èmi náà sì ní man friend ó ní kì í jẹ́ ká lè rí for stand lásán ni ẹ má wọ̀rí a fẹ́ lọ ṣeré gan ní tá a ṣe ṣeré dáadáa máa jẹ́ kẹ́ẹ̀bù bá ní ok kò sí wàhálà kò tí ì fura pé bàbá àwọn ni gbà tí mo lọ lé wọn kò sẹ́ni bọ̀dé lé wọn a lọ bẹ̀ mi àti wọn ní sitting room wọn àdúrà wa mo ní kó dúró bàbá yìí dúró ní hòhò bẹ́ẹ̀ ó yá èmi náà dúró ní hòhò ni o ẹ̀yà pan ẹ̀yà ẹ̀dúró pan bàbá yìí ti trust mi pa àdọ̀tí bẹ́ẹ̀ wọn ti ẹ̀ mọ̀ kankan mo tún ṣe fún wọn lálájá nínú dáìnì wọn nìyẹn mo tún digi ní bàbá yìí tún dó mi pàápàá ó tún dó mi ń bẹ̀ mo fẹ́ dó bàbá yìí pa àṣé bàbá yìí máa ń lo nǹkan ni kí bá ti kó fẹ́ dó mi á ti lọ lo àwọn nǹkan tó máa jẹ́ kó láàsì bàbá yìí á dó mi látẹ̀yìn pàápàá máa máa pariwo mo mú máa pariwo ni máa sọ pé ẹ máa sound dáadáa tẹ́ bá ti ń dó mi tẹ́ bá ti ń dún ìyẹn ló máa jẹ́ kémi náà kí lè dó yìí dáadáa àwọn ènìyàn máa pariwo òbẹ́dù àwọn èèyàn kariwo òbẹ́dù olókùn tí wọ́n bá yóò kí gbé mi tán ebi nìkan là lákẹ́ ebi nìkan là jíkẹ́ ebi nìkan là jọkẹ́ ebi nìkan là nìkẹ́ ebi nìkan ni gbogbo orúkọ láyé òbẹ́dù so àti ya àti nígbà tó wáyà ìgbà tọ̀rẹ́ mi àjọ bó ti máa ń ṣe àtúnjọ máa ń ṣe kí ni wọ́n bá tún gbé kìíní sílẹ̀ pé bàbá wọ́n tún fi fọ́tò bàbá yẹn pé bàbá yẹn tún wò kó ní bàbá yẹn tó ṣe yìí o pé bàbá yẹn ó ń láwọn lóbò òun jẹ́ ìrékọ̀dù èkó dẹ̀ mọ́ àwọn tó ń rí bí bàbá yẹn bá tún ń lóbò àgbàlagbà àwọn bàbá yín tó bí yín ẹ máa sọ fún wọn ká máa mọ ilé tí wọ́n mọ̀ bá àwọn ọmọ kéékèèké ṣe bàbá yẹn ṣífù kan náà ló máa jẹ́ bì kan o ìyàwó ọkọ bì kan ni o tá máa halẹ̀ ńlé o òun ló dé ta
tọkọ tó ọmọ kékeré ní kó máa lá òbò tó bẹ̀rẹ̀ sí ńlá tí òun ṣe tẹ́ṣe bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn òun bá ní bàbá yìí ló ń ṣe báyìí dáàdì náà bá ṣe báyìí nǹkan dáàdì òun ò ní lá òbò báwo ló ṣe nǹkan báyìí òkè lá ṣé àbáyé mọ́mí ẹ̀ dáàdì ẹ̀ ń bá ẹ̀ sùn ni ó ní wàhálà dáàdì òun ò ní lá òbò dáàdì òun. Mo tún ṣe sọ yẹn bá sọ fún wọn pé àmàjọ báyìí àmàjọ òun date a máa lọ sí hotel àbájọ hotel bàbá ẹ̀ máa ní pé èmi ń fún wọn ní ẹ̀dì láti jọ àwọn ò fún mi ní ẹ̀dì wọ́n bá ní àwọn ò mọ̀ ṣe ni mo ní màá kọ yín ẹ kára ice cream mo ṣe ice cream lọ́wọ́ nìyẹn mo ní ice cream yẹn ẹ bù síbi òkè mo ti fá ògbóhùn bẹ̀ wọ́n bù síbi òkè òbò mi bàbá ẹ̀ bá ń fẹnu ẹnu bẹ̀rẹ̀ sí ń gbé wọ́n bẹ̀rẹ̀ sí fẹnu lá òbò mi wọ́n bẹ̀rẹ̀ sí ń lá bàbá ẹ̀ máa ń lá mo ní bó ṣe máa ń lá nìyẹn ẹ̀ wọ́n bájá ṣe máa ń mú mi bẹ́ẹ̀ lè máa lá bẹ́ẹ̀ tí mo máa lá nìyẹn bàbá yìí náà bá bẹ̀rẹ̀ báyìí ti lá mi lóbò báyìí lá mi lóbò gidi gan wọ́n lá mi lóbò bẹ́ẹ̀ mo jẹ́ ṣe fídíò ọmọdé ẹ̀ kì í ṣe mo ní fóònù mo ní kọ́ọ̀lù mo ṣe bí báyìí bẹ́ẹ̀ jẹ́ ńláàbò yẹn wọ́n bójú sókè wọ́n ní kí ni mo fi fóònù ṣe mo ní mo mà ní kọ́ọ̀ mà ní ẹ̀wọ̀ ẹ̀mí tó ń pè mí gan kíní kan wọ́n ní òkè wọ́n ní àbí mo ṣe fídíò àwọn mo ní mi ṣe fídíò yìí mo ní ọ̀rọ̀ tí máa ṣe fídíò yìí bẹ́ẹ̀ fi hàn yín bẹ́ẹ̀ ṣe ṣe ni ṣé ẹ jẹ́ kí n ṣe fídíò yìí kí n fi hàn yín bẹ́ẹ̀ ṣe ṣe kẹ́ ẹ mọ̀ pé good ṣé ẹ trust mi ni ẹni fẹ́ mi mo dey accept wọ́n ní bó ń ṣe mú ohun wá ń fún yẹn wọ́n á ṣe fídíò yẹn wọ́n á ní ẹ̀yẹ màlà bébí agbèdì sókè àtúlà gàtọ́ náà ní òkú akọ tiẹ̀ onímọ̀ kan fẹ́ fi hàn yín bó ṣe òun ti save ẹ̀ síbi tó ṣe òun ti send ẹ̀ sórí WhatsApp òun kan bẹ́ẹ̀ yẹn òun á mú gbàtàn ṣe tán òun ní òun dẹ́ delete ẹ̀ dr ní that is why I love you ní kò sí wàhálà báyẹn ńlá òbò yẹn wọ́n lábò òun láfúrò òdì òun sọ pé kán ládé bíi òdì o bẹ́ẹ̀ ló ń gbé fídíò sí wọ́n dẹ̀ la wọ́n lá ògbó òdì òun lá ògbẹ́ wọ́n ṣe àwọn ice cream yẹn ṣe àwọn amú okó wọn gbọ́dọ̀ wọ́n fẹ́ ice cream okó wọn òun á tún fi sí sáǹdì ó tún wá rékọ̀dù wọn bàbá yìí pariwo pé ẹsẹ̀ bàbá yìí bẹ̀rẹ̀ sí ń gbọ̀n bó ṣe stop ni pé kó tó ṣe ń gbọ́ òun náà mọ̀ ṣé àbáyọ̀ ò ní kú sí òun nígbà báyìí ó náà sáà ní pé báyìí jókòó nígbà tó ń jókòó ó ní wọ́n á pè pé kán mú mi wá ó ní okó wọn náà ti lọlẹ̀ náà but wọn ò ní strength àti dúró yẹn kankan mọ́ wọn á fún wọn lómi nígbà tó wá mú mi yẹn tara wọn á balẹ̀ ní bàbá yìí sùn ó lóun sáà ń wò wọn á ṣètò fọwọ́ síbi ọmọrun wọn bàbá yìí mi ló ti wá òkè bẹ́ẹ̀ ló ń ṣe fídíò wọn pé kí ló wá ṣe yín báyìí ní wo mi ì dóró eléyìí rí ni mi ì dóró òbò yìí rí ni ó fẹ́ fòbò ipa mi ni mo ń gbádùn òbò yìí oṣù jọ kó fẹ́ mi ó ní mi sọ pé mi ò fẹ́ yín bọ́ ẹ ó bẹ́ ṣe ń ṣe nìsín ẹ ti fẹ́ mi dé lélẹ́lẹ́yìí báyìí ẹ ti gbádùn kankan ní òbò yìí ẹ ti ti mo gbádùn ẹ àǹtí ṣeun ẹ fẹ́ gbọ́ mi bí bàbá yìí aṣáájú ṣe nígbà tó ń jí tọ́ra wọn wà òkè mo jókòó lé wọn ni àwọn mo jókòó lé wọn tí wọ́n fi tán ṣàfidà bọ́n ṣe dà báyìí ó ní ẹ̀wọ̀ wọ́n wọ ẹ̀wọ̀ wọn òun sọ́nà kan pé this is the last day tó máa rí wọn ó ń ṣe lọ nìyẹn bàbá ìbẹ̀rẹ̀ sí wọn pé òun láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó fi nǹkan tọ́ wọn lẹ́nu wò mọ́ ó ṣe kíní kan ìgbà kan ń jọ ẹ̀mú ṣùgbọ́n bóun ṣe bá lédi yẹn ni àwọn méjì òǹdó wọ́n sọ pé wò sọ fún dáàdì ẹ̀ o mi ní interest mọ́ ni dáàdì ẹ̀ ti ń pè mí wọ́n sunkún sí mi nígbà bàbá yìí máa sunkún bí ọmọ kékeré ni so mọ̀ pé nǹkan tó ṣe yóò dá ó fòbó tó mi wò ó wọ́n sọ pé wò sọ fún dáàdì ẹ̀ o mi ní interest nínú ẹ̀ o mi ní interest mọ́ sọ fún dáàdì ẹ̀ ní dáàdì o what do you mean bó ṣe gbé fídíò fún yẹn bí bàbá yìí náà ṣe ń lá òbò olójú tìgẹ́ ẹ̀ náà rí ó lóun sọ fún pé àwọn bàbá tí wọ́n náà fídíò nígbà tí wọ́n ń la ẹ̀ lóbò tẹ́jọ́ enjoy ara yín àwọn náà lọ́mọ fídíò yìí ní ìsìn báyìí fídíò bàbá àti ẹ̀ náà lè báyìí kí ló fẹ́ ṣẹlẹ̀ wọ́n ní wá dáàdì no mo ní dáàdì AI ni ó pọ̀ o gbàdúrà bẹ́ẹ̀ dákú ni wà tó ń dúró bẹ́ẹ̀ wọ́n á ti ní wọ́n ní I told you ẹ má máa yẹ̀yẹ́ àwọn bàbá àwọn kan in the name of pé wọ́n wá ask yín out in the name of pé ẹjọ́ ń ní nǹkan papọ̀ bó ṣe pé bàbá ẹ̀ nìyẹn láti kíní kan so embarrassing kíní kan bákan kíní kan òun dẹ̀ máa sọ fún mọ́mì pé lọlé nìyẹn pàtó lọlé bó ṣe threatening nìyẹn pé wọ́n máa fọlọ́pàá mú wọn arrest òun dé police station wọ́n ní pé wọ́n ní ìbálòpọ̀ òun rékọ̀dì
bí mi náà ṣe sọ fún wọn pé ẹ bèrè lọ́wọ́ ọmọ wọn kó mú fóònù tiẹ̀ náà wá ó bá ní ẹ ká wo fóònù wọn kò sí nǹkan bẹ́ẹ̀ wọ́n wo bẹ̀ wọ́n bá nǹkan bẹ́ẹ̀ mo ṣe gbé jáde lórí fóònù mi ni so you transfer it to your phone mo ní I transfer it because I know you are going to remove it there mo wá sọ fún wọn pé ọmọ yín ló jẹ́ kí n wá bá yín ọmọ yín àwọn èèyàn tó bá ti bá a sùn báyìí a máa screen record wọn máa record wọn máa ṣe ó gbẹ bàbá kan wà tó bí máa ń ṣe fídíò kọ náà bàbá yìí náà máa bó ṣe máa fokó wọn lé ọmọ yìí máa ṣe screen record ẹjọ́ ṣe eré papọ̀ ni wọ́n ti máa ṣe screen record àwọn bàbá yẹn tó dúpọ̀ fokó wọn ẹ̀ mo ní so àwọn nǹkan tèmi náà ṣe fún padà nìyẹn kó lè mọ bó ṣe máa ń rí bàbá yìí ni mo ní yes ẹ̀yin kọ́ lè ṣe mí ọmọ yín ni and this is no matter of fight or anything do me and do you ni did I post it no mo fi wọn ọmọ yín náà ni òun náà mi kí wọ́n bá yín ó ní no I didn't send it mo ní you send me nítorí ti fi hàn wá tí mo sọ pé nǹkan tó ṣe ò dáa tó ní bàbá tiẹ̀ ń ṣe wà bó ṣì ṣé bàbá dáàdì ẹ̀sẹ̀ náà ò join wọn nísìn ṣé o mo yẹ girlfriend tí bàbá yẹn ní tó ń dó àwọn ọmọ kéékèèké tó jẹ́ ọmọ school wa gan báwọn tó pàṣẹ ni pé ọ̀rọ̀ yìí ó lágbára ó sọ sí lẹ́nu ó buyọ̀ sí bó ṣe pé boyfriend mi tí mo fẹ́ ó mọ boyfriend mi bó ṣe pé ní ẹ̀ bó ṣe sọ fún pé èmi lọ́dọ́ dájú òun nìkan kìnìkan gbá kankan boyfriend mi ọdún náà mo lose ẹ̀ àfẹ́ra mọ́ àmọ́ àti ṣe bí mo bá yẹn sọ̀rọ̀ yìí mo máa rí ilé ọkọ ni mo wà mo dẹ̀ ti bí ọmọ I even thank God I didn't marry my boyfriend so tó ṣe mí lóore ń bẹ̀ yẹn ni but èmi náà mo mọ ìtìkì yẹn máa sọ pé òun righteous òun ṣe kíní kan òun áńgẹ́lì ó máa ń bí mi nínú gan so àwọn tó máa ọmọ àsìkò kò dẹ̀ nìkan so tó máa ṣe bẹ́ẹ̀ fún wọn náà ṣé ó lè gbà mọ́ra mo dúwà bá ọ̀rẹ́ mi báyìí dẹ́ gbádùn òbò mi èmi náà gbádùn oko wọn torí wọ́n lóko mo dẹ̀ gbádùn oko wọn nínú wọn.